ká má tún di ayé tán máa sọ àṣírí kan nípa àdó máfẹ̀gbẹ́kanlẹ̀ tó pé tí wọn náà bá ṣe kò lè fẹ̀gbẹ́ kanlẹ̀ láéláé. Màá sọ àṣírí méjì. Kábíyèsí. Tí ìjà ló bá wà ní ilé lágbájá lọ́ọ̀kan yìí tá a fẹ́ kó débi tá a wà màá sọ yẹn. Ìkan nìyẹn. Wọ́n rí pé àyíká ibi tí wọ́n bá ti ń dín àkàrà omi tí wọ́n fi ṣe ẹ̀wà wọ́n lè dá sí gọ́tà wọ́n lè dá sí iwájú òde àbí omi ìyá máa rùn. Bẹ́ẹ̀ ni sà. Ṣùgbọ́n ìmọ̀ sáyẹ́ǹsì Yorùbá ẹ̀ wà tó fi jẹ́ pé kò ní rùn. Èyí tí mo fẹ́ sọ yìí tí n bá fẹ́ ṣírò owó tí wọ́n ti ta mí lọ́rẹ nípa ẹ̀ ó níye. Kábíyèsí. Ní ìsọ pé mọ́tò tó kó sí kòtò ní ìsọ pé mọ́tò tí táyà ẹ̀ fọ́ ṣùgbọ́n wípé mọ́tò orí sínú ẹ rẹ̀ lójú ọ̀nà bóyá lọ́nà abúlé àbí nǹkan kan ó rì sínú ẹ rẹ̀. Àwọn míì wọ́n á lọ sí abúlé bóyá láti lọ bá wọn ṣèkórè tàbí òkú àgbà tàbí ayẹyẹ kan tàbí omi ó lè jẹ́ gbà òjò tàbí kọ́nà abúlé yẹn má dáa mọ́tò mi àwa rì sọ́nà ẹ tí wọ́n á máa ti ó kàn máa rò epo sì ti wọ́n bí mọ́tò bá ti ń rò lójú kan epo ó máa a máa jẹ kó. ṣùgbọ́n kò lè tó yẹn. Ẹ̀sà mọ́tò là ń sọ o sáyẹ̀nsì Yorùbá la sì wà nú ẹ o. Bẹ́ẹ̀ ni mọ́tò orí sínú ẹ rẹ̀ lójú ọ̀nà bóyá lọ́nà abúlé àbí nǹkan kan ó rì sínú ẹ rẹ̀. Àwa tí kò yọ ẹ jẹ́ ká kàn fojú wá aṣọ àkísà. Ládùúgbò. Bóyá lórí àtàn tàbí àkísà rẹ̀ kò sẹ́ tó lè wọlé mọ́. Ẹ já aṣọ àkísà yẹn ẹ bá ti já iwájú táyà mọ́tò yẹn níwájú ẹ fa aṣọ àkísà yẹn sí. Sàlẹ̀. Ẹ lè fi síwájú táyà méjèèjì níwájú. Ẹni kan tì kì í ṣọ̀rọ̀ yẹn kan ti rẹpẹtẹ bí wọn tí náà yóò yọ. Ẹ̀sà iwájú nìkan ni kọ́ máa fi sẹ́yìn. Wọ́n lè fi sí táyà àti ìjọ pé kì í gbà kì í ṣe pé rìfáàsì. Bẹ́ẹ̀ ni. Tó bá pé rìfáàsì lẹ àwọn fẹ́ tì mọ́ wọ́n lè fi sí táyà yẹn lẹ́yìn. Nígbà tí kì í ṣe rìfáàsì tó bá pé táyà tẹ̀ àwa lè fi sábẹ́ pé iwájú la fẹ́ tì sí. Bó jẹ́ ọmọ kékeré tàbí ẹnì kọ̀ọ̀kan gbọ́ lé mọ́tò yẹn ẹ tí yóò jáde. Mo lè pe ẹni 3 mẹ́rin tá a bá ṣe tán sìn tí ó ti ṣe. Tí tóbi Olódùmarè tí wọ́n ti ta yín lọ́rẹ lórí ẹ̀. Ọ̀pọ̀ ẹlòmíì kẹ̀ wọ́n jáàkì náà tó rí. Tó bá ti fọwọ́ yóò jáde. Ẹlòmíì ó wò pé èmi tí mo wọ white ní èmi tí mọ́tò kankan ṣé ẹ gbọ́ ohun tí bàbá sọ ẹ gbìyànjú ẹ̀ bàbá ọ̀pọ̀ èèyàn ló máa tó dán eléyìí wò tí wọ́n tún máa kan sára bíi ti gbà yẹn. Wọ́n lè dán wò la ṣe mú wá. Kábíyèsí bàbá àníwá yín tì. Bàbá mo fẹ́ kẹ́ ẹ la àwọn èèyàn wa lọ́yẹ̀ kan tó bá jẹ́ pé ó wà lóòótọ́ wọ́n ń gbé fọ́nrán kan káàkiri níwọ̀n bí oṣù bíi 2 sẹ́yìn wọ́n ń gbé kíní ẹni àdó máfẹ̀gbẹ́kanlẹ̀ léyìí tó sì jẹ́ pé àwọn àáfàá àwọn babaláwo àwọn pásítọ̀ èké wọ́n ti fi gba òbítíbitì owó lọ́wọ́ ọ̀pọ̀ èèyàn bá máa gbọ́ gbogbo tá à ń sọ yìí bábẹ́ ìbá ti fẹ̀gbẹ́ kanlẹ̀ orí bẹ́ẹ̀ nìyẹn o tí ìbá ti fẹ̀gbẹ́ kanlẹ̀ ayé ń ṣe ẹ́ nìyẹn o bàbá àdó máfẹ̀gbẹ́ kanlẹ̀ àṣírí wo ló wà ń bẹ̀ ṣé ohun tá a lè gbìyànjú tá a lè ṣe fún ara wa ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo mẹ́nu báyìí ló wà ní ìwé sáyẹ́ǹsì Yorùbá. Kábíyèsí. Débi wípé kò ní jẹ́ pé wọ́n sọ lábẹ́lé wọ́n wá kárí wọnú bí ìgbé fún àwọn tí wọ́n bá fẹ́ practicalize àdó máfẹ̀gbẹ́ kanlẹ̀ ibi tí ó ti máa pèsè oúnjẹ náà nígbà tó bá dìde dúró tó bá fẹ̀gbẹ́ kanlẹ̀ oúnjẹ ò ní ti bẹ̀ wá àdó máfẹ̀gbẹ́ kanlẹ̀ tá a bá fẹ́ ṣe a lọ ra. A ti ṣe bà lọ́dọ̀ Ọlọ́run ọba mi Èdùmàrè a ti ṣe bá gbogbo ẹ̀yin àgbààgbà ẹ̀yin mọ́nímọ́ní ẹ̀yin mọ̀yànmọ̀yàn nínú ayé Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàǹgbà lórúkọ tèmi ń jẹ́ àwọn àgbà wọn á pé wọ́rọ́kọ́ báyìí ni wọ́n rọkọ́ wọ́rọ́kọ́ ńlá àràdá lédìdá ńlá ara gbogbo dẹ wọ́n ní tó bá dókè tán adọ̀kan adíá fún Ọ̀rúnmìlà ìjọ tí Ifá ń bẹ láàrin ọ̀tá Ọ̀rúnmìlà pàṣùwọ̀n gbọ́ọ̀rọ̀ ara ilé náà ẹ̀fẹ́ gbọ́hùn tó ọ̀dárin ni wọn ò ní dárin yẹn wájú àwọn àgbààgbà lórí ìtẹ̀síwájú ẹ tún ní dọ́dọ̀ bàbá mi tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi yìí ẹ tí wọ́n fún wa ní sáyẹ́ǹsì Yorùbá ìpele kejì la ṣe lọ níjọ́ kìíní tí gbogbo wa tá a jọ ń jẹ láti bí síbí sáyẹ́ǹsì bàtà kó wá nìyẹn oríṣiríṣi fúnrán làwọn èèyàn ń sẹ́ǹdì sí mi lónìí ẹ gbọ́ oríṣiríṣi ọ̀nà tí àwọn àáfàá pásítọ̀ àti babaláwo tí wọ́n ń gbà fi gbowó lọ́wọ́ àwọn èèyàn bákan náà bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ yẹn lẹ́tún máa gbọ́ ohun tó máa ṣe yín láǹfààní àti ohun tí kó wa náà mọ̀ fi ṣọ́ra wa mo ti wà pẹ̀lú àwọn àgbààgbà lónìí àgbà ọlọ́gbọ́n ni wọ́n tí wọ́n yàtọ̀ sí àgbà alágbọ̀n lọ́rùn bámi ẹkú ìjókòó sà. Ẹkùlé Adéyínká Àyìndé. Ọlọ́run jẹ́ àríyé pẹ́ sà. ọjọ́ 2 mẹ́ta. ẹ ṣeun sà. Kò dìgbà tá a bá tún gbé pé ọ̀dẹ̀ ọdún bí. Ẹni bá ti rójú ẹ ti mọ̀ pé ọ̀dẹ̀ dùn. Bàbá. Àtúnrò yín ṣe ò sí. Ẹni ọba ti rí oyún Fúlàní ẹ̀yin àgbà pé wọ́n ti mọ̀ pé funfun náà ni ó fi bí. Bàbá kí n tó wọnú ọ̀rọ̀ òdúlé yìí fúnra yín ìṣá ìmọ̀ fólóko àbí fẹ́nikẹ́ni ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn ará ilé kí wọ́n má rò pé AI ni mo wá bá sọ̀rọ̀ lónìí sà.
ẹ ṣeun Adéyínká. Kábíyèsí sà. ẹ kú ohun. ẹ ṣeun sà. ẹ kú ìgbé àṣà Yorùbá lárugẹ. ẹ ṣeun. o ti ké mi ní rárá kan gbá àfi kí n jẹ́ ní rárá kan gbá. bàbá o. o ti ké mi ní rárá kan gbà àfi kí n jẹ́ ní rárá kan gbà. Kábíyèsí sà. kékeré ẹ̀ lérí ò lágbà nú àgbẹ̀ lérí ò lágbà nú. Kábíyèsí. gbogbo wọn lára wọn dá wéṣewéṣe. adé fún àgbègbè ni wọn ní kò ní sí kí n tiẹ̀ pẹ́ olùwọ̀n àsìkò tòun pẹ́ tá a bá ti ń gbálẹ̀ bọ̀ bọ́ tá a máa sọ síwájú gẹrẹrẹ gẹrẹrẹ iwájú la máa lọ. àṣẹ ní padà sẹ́yìn. àṣẹ. ajitu ní gẹṣin àjànà ní gẹfọn ògbóná lálágbẹ̀dẹ ọ̀run jẹ́ àgbo ẹnu àjẹ́ ló kọ́kọ́rọ́. àwọn ìyá mi àgbà wọn máa fi ṣe é wọn máa fi ṣèmí náà wọn ò ní fi ojú burúkú wẹ̀ wọn ní fi wẹ̀ mí náà àṣẹ o láṣẹ ọba mi àṣẹ Elédùmarè gbogbo tá a bá sì ṣe kádúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba pátápátá kúnra korongodo àwọn ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ àṣeyọ̀wù fẹ́ni tó wù nígbà tó wù ẹni tí ò wù kò ní wo òun náà kò bí Ọlọ́run léèrè. Kábíyèsí sá. Ọlọ́run ní já jẹ̀bi. àṣẹ. Moruf Adégbóyèga náà ni tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ ọ̀dọ̀ àgbà ìmọ̀lẹ̀ tí ń gbénu rédíò ó yànmù. èmi náà tún ni àwọn mìíràn ní baba sáyẹ́nsì Yorùbá araba bá rẹ̀ fún gbogbo orílẹ̀ Èkórè ọba fẹ́rẹ̀ gbogbo ìlú Ẹ̀gbá ọ̀kọ́lọmọ fún gbogbo ìlú Ìtòkú àwọn mùsùlùmí tó wà fún kọkùn. kí náà fi kún sa. àtúndò ṣe àdé ni. bàbá kò sí nítorí ìwà bàjẹ́ tó gbogbo ìta ìṣe yìí àtọ́ àṣírí ayé. mo gbọ́ fà ni Déyínká ń wò gbọ́ fà bàbá ẹ̀yin àgbà ni mo gbọ́ fà ni ń wò gbọ́ fà torí kíni ẹni ó bá gbọ́ fà tó gbọ́ fà ẹ ló lè jọ fàfà mẹ́fà láì gbọ́ fà ọfà ayé ò ní ba gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ọfà ayé ò ní ba yín ọfà ayé ò ní ba èmi náà bàbá. kì í sì ṣe gbogbo ẹni tó gbọ́ fà ló mọ ọ̀fà bẹ́ẹ̀ Ifá ta lọ́fà. Kábíyèsí. ẹni tí investigation yẹn bá ṣàn. Kábíyèsí. ẹni tí investigation yẹn bá ṣàn. tó bá ṣàn. litigation ò jìn sí. litigation ò jìnnà sí ẹni bẹ́ẹ̀. ẹjọ́ ni litigation. investigation èèyàn kò gbọ́dọ̀ ṣàn. tí investigation èèyàn bá ti ṣàn. bí wàá di èèyàn bá ti ṣàn. litigation ò jìnnà sí onítọ̀hún. gbogbo mọ́tò bá dẹ̀ ń pẹ̀gàn Toyota. bí Márúwá kọ́ làwọn ní. àbá ẹ̀ ní ṣubú dànù débi táyé ọba yín kó lẹ̀. ńgbà àwọn jọmọ ọ̀dọ̀ àgbà àwa jẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà. ọ̀rọ̀ tó bá ti dáni lójú kì í kọsẹ̀ létè. níta tó fẹ́ gbà lónìí bàbá inú àwọn sáyẹ̀nsì Yorùbá tó jẹ́ arúmọjẹ tọ́pọ̀ àfáà pásítọ̀ babaláwo tí wọ́n fi ń tu ọmọ aráyé lójú jẹ fi gbowó lọ́wọ́ wọn àti inú àwọn tó máa ṣàwọn èèyàn láǹfààní tí wọ́n bá ṣe tá jẹ́ nǹkan tó máa wúlò fágọ̀ọ́ ara wa bàbá òun la tó kàn sí yín lónìí sáà. a tún gbìyànjú à ń láwọn èèyàn lọ́yẹ̀ ni. Kábíyèsí. kì í ṣe pé a fi ń tú àṣírí ayé à ń sọ kí àṣà Yorùbá ìṣe Yorùbá kó máa tètè di ohun ìgbàgbé torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ pé àwọn bàbá wa ní nǹkan. mo sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó kọjá bẹ́ẹ̀ ni sà wípé àwọn nǹkan yìí ṣe ni ká dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa kan tí wọn ò gbé lọ tán. tá a bá wò àwọn ìyá wa tí wọ́n ń dín àkàrà tí wọ́n ń tàkàrà. ọ̀dọ̀ ya alákàrà la fẹ́ gbà wọlé lónìí. wọ́n á rí pé àyíká ibi tí wọ́n bá ti ń dín àkàrà omi tí wọ́n fi ṣe ẹ̀wà wọ́n lè dá sí gọ́tà wọ́n lè dá sí iwájú òde àbí omi ìyá máa rùn. bẹ́ẹ̀ ni sà. ṣùgbọ́n ìmọ̀ sáyẹ́nsì Yorùbá ẹ̀ wà tó fi jẹ́ pé ò ní rùn. ẹ sà omi ẹ̀wà ni ẹmẹ́nuba o tó jẹ́ pé tí wọ́n bá dà sí gọ́tà ń bí gbogbo ibi tómi yẹn bá ṣàn dé á bẹ̀rẹ̀ sí rùn. bẹ́ẹ̀ ni sáyẹ̀nsì Yorùbá ẹ̀ wà. tí ò fi ní rùn. ẹ ṣáà wò bá mi. tí ò dẹ̀ ná wa ní tọ́rọ́ tàbí kọ́bọ̀. tí n bá ti sọ èmi máa ń sọ pé wọ́n lè gbìyànjú ẹ̀wò. bẹ́ẹ̀ ni sà. omi ẹ̀wà tí wọ́n ti fi ṣe ẹ̀wà tán ti. wọ́n bá ti dà sí gọ́tà tàbí wọ́n dà sílẹ̀ ẹ̀lẹ̀. ẹni tó dà síbẹ̀ bóyá ìyá alákàrà ni àbọ̀mọ̀ ẹ̀ ló dà síbẹ̀ ó yà á súnmọ́ ó tutọ́ sí bí ẹ̀mẹ́ta kò ní rùn. tuẹ̀. omi yẹn ò ní rùn. omi yẹn ò ní rùn. ẹ̀sà tó bá wá jẹ́ pé èyí tí wọ́n dà sí gọ́tà ń bí tí wọ́n á tutọ́ sí tuẹ̀ ṣé ibi tó ti tutọ́ sí yẹn nìkan ni ò ti ní rùn àbí gbogbo ibi tó bí yẹn bá ṣàn lọ. ó ti di èèwọ̀ kò gbọ́dọ̀ rùn mọ́ tí wọ́n bá ti dà wíìsì nǹkan tí wọ́n tutọ́ sílẹ̀ mẹ́ta àbúdá ìjẹ́wájú ìta náà dà tọ́ sí kò ní rùn. Kábíyèsí. ẹ̀ẹ̀kan gbìyànjú ẹ̀. bẹ́ẹ̀ bá fẹ́ gbìyànjú eléyìí ẹ súnmọ́ wọn tí wọ́n ń tàkàrà ládùúgbò yìí ibi tí wọ́n ń dami sí wọn ẹ̀yin náà lè ṣe ẹ lè bá wọn ṣe ẹ lè sọ fálákàrà àbálákàrà tó bá mọ̀ nípa eléyìí òun náà mọ̀ testify sí àbọ̀mọ̀ alákàrà. bàbá a fẹ́ gba sáyẹ̀nsì Yorùbá ẹyọ kan ṣe lọ́wọ́ yín lónìí ẹ̀yin lẹ pé bá a bá pa bolobolo ẹni mi máa ń dé mi. bàbá pa bolobolo kan ní àtúndé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lè mi torí a fi ọ̀já ọbẹ̀ ó fi ọ̀já ọbẹ̀ fọ̀kọ́ lé ní. nígbà tí òdìwọ̀ wọn. lọ́kọ́ fi kọ ẹlòmíì. tí yóò bá já ọbẹ̀
bẹ́ẹ̀ ni sà. ohun tá a lè ṣe wà. tó fi jẹ́ pé kódà tá a bá ṣe jù yóò dàbí pé wọn ò fi ọ̀sọ́ bẹ̀yẹn rárá mọ́. kábíyèsí. tí o bá ti já ọbẹ̀ tá a tọ́ wò ẹ jẹ́ ká lọ wá ọ̀dùnkún. ọ̀dùnkún ṣe pòtétò kọ́hún. ọ̀dùnkún jẹ́ ṣé pòtétò lẹ́fún. pòtétò làwọn èèbó pé kábíyèsí. ẹ jẹ́ ká bẹ ọ̀dùnkún yìí a lè bẹ̀ ká ṣọ ọbẹ̀ tí yóò já yẹn tá a bá ti gbé ilé náà padà ká wá ju ọ̀dùnkún yẹn sí kó máa hó mọ ká rò mọ ká nígbà bá sọ̀kalẹ̀ taste ẹ̀ wò tó bá pẹ́ jù nú ẹ tún máa tún yọ̀ fi sí i. iyọ̀ tó já tí gbogbo wọn sọ pé iyọ̀ ti já ọbẹ̀ yìí. ẹbẹ ọ̀dùnkún kékeré ẹ̀ṣọ́. kábíyèsí. ẹ sọ sínú ọbẹ̀ yẹn padà ó hó mọ bẹ́ẹ̀ sì mọ ẹyọ ọ̀dùnkún yẹn kúrò taste ẹ̀ yóò ní ìdùn mọ́. ti tóbi ọlọ́wọ́ bá mi. ọ̀dùnkún ti ládùn tiẹ̀ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀dùnkún ti ládùn tiẹ̀ tẹ́lẹ̀. adùn tí ọyẹn ló máa kó. aṣọ adùn tiẹ̀ sí. ti tóbi ọlọ́wọ́ bá mi Èdùmàrè sáyẹ̀nsì Yorùbá rèé. ó yí padà. ẹ̀yin èèyàn mi báyìí ṣe ń sún síwájú là ń tọ́ gbogbo ìdánwò lórí ẹ̀rọ ayélujára ló ti dìrọ̀rùn tá a bá lè tẹ̀lé iléeṣẹ́ tó mọ̀ nípa ẹ̀ Gafrix Infosys Limited ló ní báwọn ìdánwò orí ẹ̀rọ ayélujára tẹ́ ẹ fẹ́ ṣe IT exam kẹ́ ẹ gbàgbé ìkọ́ni tẹ́ ẹ lè ṣàmúlò níbikíbi Gafrix Infosys Limited ní gbọ̀ngàn ìgbàlódé tó dùn kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀rọ àbí kọ̀ǹpútà kan fún èèyàn kan ni àyè wà fẹ́ni tó bá fẹ́ ṣe IT training àti certification bẹ́ẹ̀ sì là ń kọ́ni lónírúurú ìmọ̀ nípa ẹ̀rọ corporate IT skill CompTIA ISACA Cisco Prince2 Plus ISM tó fi mọ́ project management artificial intelligence cyber security network security cloud computing data analysis èyí tẹ́ wá fẹ́ kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ education technology integration àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa nìkan la tó gbangba sùn yẹ tí lè ṣe àbílẹ̀ ẹ̀kọ́ yòówù kó jẹ́ òní yiri ìwé ẹ̀rí tá a bá fún yín Gafrix Infosys Limited a wà ní railway line Peace Valley Estate Abeokuta bus stop along Omiata Oko Ewe Road Arepo Ijokogu State ẹ máa pè 07073694568 tàbí 08026481755 Gafrix Infosys Limited ó dá wa lójú gan. mo gbọ́ ọ̀pọ̀ ètò yín tẹ́ ẹ ti ṣe kọjá Ọlọ́run ni. lórí rédíò a fẹ́ káwọn ọ̀pọ̀ èèyàn náà jàǹfààní ẹ̀ káàkiri àgbáyé bàbá ẹ̀yin ṣàlàyé nǹkan kan jọ kan àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí pé yín wọlé ẹ ló sà ọmọ ọ̀dọ̀ àgbà eléyìí tẹ́ sọ ìkọ̀nfàmù ni wọ́n sọ lórí rédíò ìjọ yẹn wípé kinní kan wà ẹja àrọ̀ àbí nǹkan kan ní bóyá ti máa rántí ẹbí àbá dà sínú náà ẹbí kò sí tí ẹ lè gbèsè kódà kó jẹ́ ẹyin tí èpè jiná ẹni kò ní jiná láyé sà. igi kọ́. Kàbíyèsí. sáyẹ́nsì Yorùbá tí Adéyínká mẹ́nu báyìí wà ní pẹ̀lẹ́gbẹ́ tí mo sọ mo ní káwọn èèyàn má fi ṣèkà. mo mú wá kí àwọn èèyàn lè mọ̀ wípé nǹkan wà lọ́dọ̀ àwọn bàbá wa. sáyẹ́nsì Yorùbá yẹn tí a bá mú àtàrí yẹn wọ́n bá mi sọ pé nǹkan tí wọ́n ń dín o. bẹ́ẹ̀ ni sà. wọ́n bá ń ṣe nǹkan ní orí àrò kì í ṣe sóòfù. tí wọ́n bá ń ṣe nǹkan lórí àrò. lórí àrò tí a bá mú àtàrí yìí a bá dà sínú náà yẹn nǹkan tí wọ́n ń ṣe yẹn kò ní jiná. bàbá ṣàtàrí lásán ni. àtàrí lásán kọ́. báwọn bàbá wa ṣe máa ń ṣe ni wípé ẹja tí wọ́n pè ní ẹja àrọ̀ catfish àbíkẹ́ ti ń pè. ń lè bó fún un. ẹja àrọ̀. bẹ́ẹ̀ ni sà. ara ẹja àrọ̀ mi ò sọ bóyá àwọn ẹja àrọ̀ tí wọ́n ń sìn nílé nísìn ní pond ẹja àrọ̀ tá a fi kọ̀ǹfàmù ẹ̀ tí mo jẹ lè ṣe fún èèyàn a lè lọ bí odò Ògùn bí nǹkan tó jẹ́ ẹja àrọ̀ tán pa nínú odò àdúgbò ẹ̀ à gba ẹ̀jẹ̀ ẹ̀ sínú bí ike kan àwa wá ọmọ àtàrí tó pọ̀ á dà sínú ẹ̀ a ò ní sá nínú òrùn. a ò ní sá nínú òrùn. abẹ́lẹ̀ la máa gbé sí ẹ̀jẹ̀ yẹn á ti gbẹ mọ́ lára dáadáa tó bá ti gbẹ tó ń wúrúwúrú ẹ̀jẹ̀ kan dáná àrùn iná ọ̀gì ẹlẹ́kùn ṣúlé náà tàbí ẹ̀wà tàbí ẹran káfẹ́ bọ̀ tó bá ti wà nínú àti dáná yìí àtàrí alẹ́ mú bí mẹ́rin àbí nǹkan ẹ̀jẹ̀ kájà sáàrù yẹn nǹkan tẹ̀ sí yẹn ò ní jiná. nǹkan tá à ń sè yẹn ò ní jiná. àrò ni ò ní jẹ́ òrọ̀. àrò ò ní jẹ́ òrọ̀. omi yẹn kàn máa rò ò ní jiná ẹ̀jẹ̀ tó wà lára ẹran yóò máa pupa síbẹ̀. gbìyànjú ẹ̀ tó bá délé tó bá jiná kó fóònù. ẹ má jẹ́ ń ṣe igi ló fò sà eléyìí tẹ́ ẹ sọ yìí bóyá lè ṣe pé àwọn bàbá abúlé kan máa ń lò fi dá sẹ̀ríà fáwọn onípatí o bí ká fẹ́ ṣe patí ká má lọ júbà àwọn àgbà lábúlé bí ká ṣe oúnjẹ ká má gbóúnjẹ lọ torí eléyìí tẹ́ ẹ sọ yìí. Adéyínká bàbá ọbẹ̀ kìíní ní kó àgbà. Kàbíyèsí. àjẹfọ́gbà kọ́ ló ń jẹ àwọ̀. lògbólògbó ọbẹ̀ tó. a fi ń dára wa lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. ìkànnì Adéyínká Àyìndé Live rèé ẹ mọ ṣíà ètò yìí ẹ mọ kọ́mẹ̀ntì ẹ mọ láìkì ó ṣeé ṣe kó jẹ́ pé ńgbà tí wọ́n bá ṣíà lọ́ọ́ la ẹlòmíì lójú ìwọ fúnra ẹ náà ọ̀rẹ́ kọ̀ọ̀kọ́ ọ̀rẹ́ kọ̀ mú nínú gbogbo eléyìí tá à ń ṣe torí Yorùbá lọ Yorùbá bọ̀
wọ́n ní màálùú tó ti nú ìyá ẹ̀ yọ̀wó wọ́n lóun ní ó ṣekú pa ìyá ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wo fọ́nrán yìí ọmọ yín ò ní ṣekú pa yín kò sì ní ṣekú pa wá táyìn ṣètò náà. Bàbá a lè tọwọ́ bọ̀ yín lọ́kàn máa fa ohun tí yóò tọkàn yín jáde síta fáwọn ọmọ aráyé. Òní arẹ́kùn ọ̀la arẹ́kùn ẹni kì í jẹ́ kẹ́kùn níyì. Bàbá ẹ̀yin ọmọ níyì ẹ̀ sì mọ́ tuntun sí ẹ̀ẹ́dọ̀tí lánàá. Bàbá àparò ò ní bá yín ṣọ̀rẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. Afẹ́kẹ́ bò wá díẹ̀ sí torí bẹ́ẹ̀ ṣe ń ṣí wa níyè yìí wọ́n ti fi nǹkan míì lu àwọn ẹlòmíì ní jìbìtì sá. Wọ́n ń gbé fọ́nrán kan káàkiri níwọ̀n bí oṣù bíi méjì sẹ́yìn máa bẹ nínú ìwé sáyẹ̀nsì Yorùbá ọmọ ọ̀dọ̀ àgbà mo ti rírun nǹkan báyìí ńbẹ mo ti ṣe dáadáa. Wọ́n ń pe kíní ẹni àdó máfẹ̀gbẹ́ kanlẹ̀ léyìí tó sì jẹ́ pé àwọn àfa àwọn babaláwo àwọn pásítọ̀ èké wọ́n ti fi gba òbítíbitì owó lọ́wọ́ ọ̀pọ̀ èèyàn. Àdó máfẹ̀gbẹ́ kanlẹ̀ àṣírí wo ló wà ńbẹ ṣé ohun tá a lè gbìyànjú tá a lè ṣe fún ara wa ni. Kí nìdí tádó máfẹ̀gbẹ́ kanlẹ̀ yìí tí èéfín fẹ̀gbẹ́ kanlẹ̀ sá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo mẹ́nu báyìí ló wà ní ìwé sáyẹ́nsì Yorùbá. Àbíyèsí. Débi wípé kò ní jẹ́ pé wọ́n sọ lábẹ́lé wọ́n wá kárí wọnú bí ìgbín fún àwọn tí wọ́n bá fẹ́ practicalize. Àdó máfẹ̀gbẹ́ kanlẹ̀ ògidì ẹ̀ wà original rẹ̀ wà ṣùgbọ́n ó ṣọ̀wọ́n tí àwọn àgbà tó ní lọ́wọ́ bá sì ṣẹ́kù wọn ò lè tó nǹkan tó nírọ́ ló pọ̀ wá di kankan mú. Yes sir. Ó rẹ̀ à kí àdó yìí tí ó fi ẹ̀gbẹ́ kanlẹ̀ yóò máa dìde náà ni. Bàbá ẹ là wá lóye sá. Màá ká má tún di ayé tán màá sọ àṣírí kan nípa àdó máfẹ̀gbẹ́ kanlẹ̀ tó pé tí wọn náà bá ṣe kò lè fẹ̀gbẹ́ kanlẹ̀ láéláé òun sábà fi ẹ̀gbẹ́ kanlẹ̀ àwọn eléyìí tó ń fi ẹ̀gbẹ́ kanlẹ̀ gangan kò wọ́pọ̀ èyí tí wọ́n fi ń jẹun lókun. Tá bá fẹ́ ṣe a lọ ra tìró. Òkúta tìró. Bẹ́ẹ̀ ni sà. Tí wọ́n máa ń tà yẹn tábà tí wàá lọ ra òkúta tìró a máa lọ wọ́n máa ń lọ náà ní kó tó di pọ́ndà sínú ìlú. Bẹ́ẹ̀ ni. A lọ òkúta tìró yìí a lọ a kúnná dáadáa a wá lọ ra ẹyin adìẹ kan ìbáàjẹ́ ti ìbílẹ̀. Bẹ́ẹ̀ni. Ìbáàjẹ́ ta gíríkì. Bẹ́ẹ̀ni a fọ àdà sínú kẹkọọ ṣe pa máa polú. Bẹ́ẹ̀ni sà. Tìró ta ti lọ yìí la máa wá dà sínú ẹ̀ àwa kò mọ àwa rọ sínú àdó kékeré yìí ẹ ti mọrú àdó yẹn a rọ sínú ẹ̀ tá bá ti rọ sínú ẹ̀ kó tó tó bí wákàtí kan àgbẹ̀ á ti dì. Kábíyèsí. Máa fẹ́ gbé àdó yẹn fẹ́ kanlẹ̀ á máa dìde. Bí a bá ń fẹ́ gbé àdó yẹn kanlẹ̀ á máa dìde ni. Kò ní fẹ́ gbé kanlẹ̀. Àtọ̀ lágbájá mo lọ rìn àjò yìí kò ṣeé máa fi dẹ́jà mo lọ rìn àjò yìí mo bọ̀ láyọ̀ àwọn ti gbà yẹn ó lójú ọwọ́ àwọn àgbà tó wà tó ní ohun tó fi ń bọ̀ àwọn àgbà tó ní lọ́wọ́ mọ̀ tó nǹkan lágbájá ó bọ́ sí orí oyè yìí nígbà tó bá bọ́ sórí oyè yìí kí adó yìí fi ẹ̀gbẹ́ kanlẹ̀ tí ò bá bọ́ sórí oyè yìí káàdó yìí dìde dúró ibi tí ó ti máa pèsè oúnjẹ náà nígbà tó bá dìde dúró tó bá fẹ́ ẹ̀gbẹ́ kanlẹ̀ oúnjẹ ò ní ti bẹ̀ wá. Nígbà tí mo wá béèrè pé tó oyè ọba tí mo fẹ́ jẹ yìí o wọ́n ti ní tí àdó yìí bá fi ẹ̀gbẹ́ kanlẹ̀ bàbá oyè ọba yìí ẹ fọwọ́ balẹ̀ tiyín ni dúró náà ti fi ẹ̀yìn balẹ̀ tiyín ni ṣùgbọ́n tó bá dìde dúró bàbá ìdúró sì bẹ̀rẹ̀ ó léwu. Tí ẹ bá sì fi ń kanlẹ̀ nígbà mẹ́wàá kò ní dúró á máa dìde ni. Bàbá ìlú òyìnbó tí mò ń gbèrò láti lọ kí n fọkàn balẹ̀ àdó yà fọkàn balẹ̀ ó máa dìde ni tó bá dìde ló mú oúnjẹ wá àìdìdí ẹ̀ ìfọkànbalẹ̀ nìyẹn kò dẹ̀ lè fẹ̀gbẹ́ kanlẹ̀ láéláé. Ayé ìparẹ́. Lọ́gbìyànjú ẹ̀ o. Wọ́n ti ṣe fẹ́lòmíì nínú ilé ẹ̀sà ikú ò lè kọjú payín fún wa sà wọ́n sì ṣe àgbé ìfẹ́lòmíì ńlá tọ́nà ẹ̀ nínú ilé apá ẹ bí èrè lọ́wọ́ ẹ̀ tó bá ti ń de òun náà pé ta ló dé bí àdé yìí. Àwọn mi ìfẹ́ dárúkọ àwọn ẹgbẹ́ kan gbà kan àwa náà wọnú ẹgbẹ́ yẹn ẹgbẹ́ kan nílẹ̀ Yorùbá ni. Yes sir. Gbogbo wa di ọkọ̀ wọn wá fẹ́ ṣe kinní kan fún wa wọn wá lọ kó màrìwò ọpẹ. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n ti dè nídìí aṣọ pupa owó ẹyọ rẹpẹtẹ wọ́n wá ti bo omi gbóná wọ́n wọ́n sí wa ní ara bó ṣe wá kọ́ mi ní kíní eléyìí bàbá mi ń ṣe lábúlé ó sì sọ fún mi pé kò níṣẹ́ tó ń ṣe. Ibi gẹ̀rẹ̀jẹ̀ là bá gbà màrìwò. Ọ̀pẹ tútù. Yes sir. Ẹ̀fun wẹ́lẹ́wẹ́lẹ́ omi tó ti hó nínú kòkò lè ṣe owó mọ́ wọn sí kàbí sanra lára tútù ni ó máa tútù kò ní gbóná lọ ṣe tó bá délé. Kábíyèsí Elédùmarè màrìwò ọpẹ. Ṣiṣẹ́ kankan. Àìjẹ́ ògùn là ń so ń dè mọ́rùn á ṣaṣọ pupa mọ́ ọgbọ́n. Ní ká fẹ́ yìnbọn ká ṣe máa lọ wẹ̀wò
kò sájọ́ tá a wọ̀ sọ́run tá a yìnbọn tí ò dáhùn. ilẹ̀ ò ní yọ̀ yín sà bàbá kò ní yọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ sọ kan náà lórí rédíò ńgbà kan sà ẹni lálẹ́ tòní sáyẹ̀nsì Yorùbá tá a mú wá ni pé ẹ lè fi gbá ṣe nǹkan tí ò ní jóná bàbá ẹ dákun ẹ jẹ́ káwọn èèyàn mi náà jàǹfààní ẹ̀ lórí ìkànnì Adéyínká Àyìndé live yìí sà. ó pọ̀ oríṣiríṣi èyí tí mo rántí nísìn tó wá sí mi lọ́kàn. yes sir. méjèèjì tẹ̀ tí wá wá. àwọn tán. ewé kan bẹ tá à ń pè ní imí èṣù. ewé imí èṣù. ó kọ́ mọ̀ imí èṣù yìí tá a bá ti tú lọ́pọ̀lọpọ̀ a ní jẹ́ kí tàkùn ẹ pẹ̀lú àpò sínú apẹ àfúnni dátàrí kan sí àjò tí a bá ti jó tán bóyá a fẹ́ ṣe iṣu. bẹ́ẹ̀ ni sà. tá a bá ti bẹ̀ṣù yẹn a ò ní fomi sí a lè kó iṣu yẹn sínú apẹ tá a bá kó iṣu yẹn sínú apẹ a gbọn ẹbu yẹn sí yẹn èmi iṣu tá a ti jó pẹ̀lú ní dátàrí kan sọ pé ètú ẹ̀ bí. bẹ́ẹ̀ ni àwa gbọn díẹ̀ sí ara iṣu ẹgbẹ̀lẹ́ náà iṣu yẹn á hó á jìnnà láì fomi síbẹ̀ tí o ní ìṣàsùn ni mo sọ yẹn. ok tí o nígbà yẹn ewé ejìrìn gbogbo alámọ̀. èyí tẹ́ ẹ sọ tán ní ìsìn tó ní ìṣàsùn ni. ọ̀tọ̀ ni ẹlọ́run tún gbé yẹn wá ni mo sáré. wọ́n gbé e wá kábíyèsí. imí èṣù ewé ejìrìn tá a bá ti mu tá a já tútù ẹ̀ a fi fọ inú igbá a fi fọ inú igbá yẹn níwájú a lè fi fọ lẹ́yìn ó máa green inú igbá yẹn máa green ni igbá yẹn jọ pé ìyá agbá ni. bẹ́ẹ̀ ni sà. ẹ jẹ́ ká wá gbégbá yẹn sórí iná ká bomi sí ká da ìrẹsì sí á sì ìrẹsì yẹn jiná igbá yẹn ò sì ní jóná. á sì ìrẹsì yẹn jiná igbá yẹn ò ní jóná. àwọn míì dẹ̀ máa ń sọ wípé ọ̀wọ̀ fún ọta ìbọn ni. ọ̀wọ̀ fún ọta ìbọn ni. irọ́ ni o okú tán mo sọ fún ọ. dádìra okú tán. á ní iye àfi tí ọta ìbọn yẹn bá tó iye ìrẹsì yẹn má dira. kí ẹ ti gbọ́ tán mo sọ fún ọ. ikú pọ̀. ìgbà yẹn ò ní jóná ìbọn idán òògùn ni. idán ni. bí ẹni mọ̀ ọmọ ṣe ọmọ ọlọ́mọ níjàmbá. níjàmbá. sọ pé iṣẹ́ ọ̀tá àbọ̀ ló ń ṣe. ńgbà ẹlòmíràn bàbá ṣe yẹn tán wá lẹ ṣàyàtà ń di. àwa náà ti gbọ́ bẹ́ẹ̀ rí tá a fún ajá jẹ tá a yọ bágínà tù sí gbogbo ajá sí wẹ́wẹ́ ni. yé ọmọ ọlọ́mọ lọ́rùn. gbogbo ajá sí wẹ́wẹ́. ó gbó ajá sí wẹ́wẹ́ kábíyèsí àdìwọ́ ayé ti bàbá mi. àwọn kan kó ẹjọ́ kan wá sí orí rédíò tiwa mo wá ní àwọn àgbààgbà la tún máa fọ̀rọ̀ yìí lọ o wọ́n láwọn lọ ilé àwọn yẹ̀míwò kan àwọn kan láwọn ti bá a pàdé lọ́dọ̀ àwọn aláàfáà àwọn sì bá a pàdé lọ́dọ̀ àwọn pásítọ̀ wọ́n ní wọ́n kó owó ẹyọ fáwọn sà ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó dá wàhálà alẹ́ gidi ni o ṣùgbọ́n mo rí i pé káórì làwọn èèbó ń pè ṣùgbọ́n mo rí i pé ẹ̀rín lẹ́yìn fi ń rí sà wọ́n ní káwọn kó o lọ ilé mo rò pé wọ́n ní kí wọ́n dà níyàn sí bí wọn bá ti rí i mọ́ ogun ayé wọn wàhálà ṣe bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n tó bá sì rí ìṣẹ́gun dénú ayé wọn gẹ́gẹ́ ti sọ̀rọ̀ tẹ̀ kan bàbá ìjẹ́ nímọ̀ nípa olówó ẹyọ wọ́n ní wọ́n kàn gbé omi kan fáwọn ṣá. wọ́n lómi ayé. wọ́n lómi ayé abẹ́ ẹgbẹ́ tó yẹn ni sà. mi ò gbọ́ mo ti sọ pé tí ó bá lè ṣe wá láǹfààní. bẹ́ẹ̀ ni sà. ó ní ẹ bá máa gbọ́ ní gbogbo ìgbà tẹ́ bá wá. kábíyèsí. eléyìí tí o sọ yìí náà máa sọ èyí tí mo mọ̀ ń pa ẹ̀. ọlọ́run jẹ́ àríyé pẹ́ sà. torí mo ti dá májẹ̀mú títí tí wọ́n fi dàgbà dògbò pẹ̀lú àṣẹlédùà wọn ò ní fi gbà kànbọ̀kan mọ́. kábíyèsí. nǹkan yìí ó ṣe é proof physically scientifically àwa là ń ròyìn pé spiritual inclinations ló ní ṣùgbọ́n physically ó ṣe proof scientifically ó ṣe proof. ìdí tí mo ṣe béèrè sà àwọn tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí àtàwọn tí wọ́n tún ń lò fún àwọn náà máa wò yín báyìí tó ẹ gbáradì ẹ gbọ́ sáyẹ̀nsì Yorùbá eléyìí. a ò tú àṣírí ayé. tó à ń fìdí ayé pamọ́ ni. ó lè lọ sọ́dọ̀ oníyẹ̀míwò wọ́n lè gbé ìgò kan fún ẹ omi lè ti wà ń bẹ̀ wọ́n lè pè lómi ayé omi yòówù kan lè pè wọ́n á ní kó ra owó ẹ̀yọ wá fúnra ara ẹ̀. dàbẹ̀ ní pé awúrúju nígbà tó bá ra owó ẹ̀yọ yẹn dé wá ní omi ayé yẹn rèé o pé àwọn làwọn ọmọ wàhálà táwọn ṣe káwọn tó gẹ̀ẹ́tì ẹ̀ owó ẹ̀yọ tán kó fún ẹ fún àpẹẹrẹ ká ní ìgò yìí á ní kó sọ owó ẹ̀yọ yẹn sínú ẹ̀ ó lè tó mẹ́rin ó lè tó márùn àbí tó bá sọ́ọ̀sì wọn àdì ìwọ náà máa ní kò gbé lọlé àti tó bá dọ̀là kò gbé wá tí ẹ bá bá owó ẹ̀yọ yẹn ń bẹ̀
wọ́n ní tó Ọlọ́run máa ń ṣe o. tẹ́ ẹ̀ bá bá ń kọ́. sẹ́wọ́n pé ajé ni owó ẹyọ ó wà symbolic. bẹ́ẹ̀ ni sà. owó tàná tẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá bá wọn ní ewu wà. nǹkan yìí ó ṣe é proof. àṣírí wo ló wà níbẹ̀ sà. tí a bá rí omi ọsàn wẹ́wẹ́ lime original. bẹ́ẹ̀ ni sà. ìgò ọtí kan rí àbí. bẹ́ẹ̀ ni sà. omi ọsàn yìí jẹ́ kó dé bí ìlàjì báyìí lómi ọsàn wẹ́wẹ́ tí wọ́n ti fomi lú. kó iye owó ẹyọ tó bá wọ̀n sí kó tó 24 hours gbogbo ayọ̀ tán. títóbi Olódùmarè kó tó 24 hours. àjọ owó ẹyọ 10. omi ọsàn yẹn òun ló máa dissolve owó ẹyọ yẹn. èèwọ̀ ni gbọ́dọ̀ bìkọ́ omi ọsàn mọ̀ kó máa ń kan lẹ́nu lẹ́yìn ní ọ̀dà nígbà tí wàá wọnú ìgbò yẹn tí wọ́n náà wà gbà. tó ń jọ sọ́tún. fún mi rè owó ẹyọ inú ẹ̀dá omi ọsàn yẹn ló yọ tí wọn kò ṣiṣẹ́ kankan. tí wọn ò dẹ̀ láàfin tẹ́lẹ̀ kó mi ọsàn ló wà wọ́n lómi ayé ni. ọmọ ìyá elépo lọ́jà gbàngbà. kábíyèsí bàmí àgbà oyè. kò ṣiṣẹ́ kankan tó o bá mú ọkọ̀ mú mi ọsàn. tó òrùn yànnú kò ṣiṣẹ́ kankan. àáfà tó bá sọ pé ó ṣiṣẹ́ pásọ̀ tí ó bá sọ pé ó ṣiṣẹ́ babaláwo tó bá sọ pé ó ṣiṣẹ́ wọn tún wá mú ìbéèrè kan wá lórí ẹ̀. lórí ẹ̀. kò ṣiṣẹ́ kankan. tó ìwọ náà ṣì. èyí ọ̀rọ̀ àmọ̀ràn bí àṣà yín. fún gbogbo ẹni tó ní làákàyè. fún gbogbo ẹni tó ní làákàyè máa ń gbádùn ọwọ́ ẹ bẹ́ẹ̀ bá jù àbá ní wáyé tì láṣẹ ọba mi Èdùmàrè. àtò. òótọ́ lèmi ò máa sọ fún yín. ikú ò lè kọjú pa yín tó rà ṣe ń gba nǹkan lọ́wọ́ yín sà. ìjàlọ sójà ant. bẹ́ẹ̀ ni sà. ó máa ń bolé ńgbà mi. ìjàlọ máa ń bolé ńgbà mi. ẹlòmíì àdáná àkísà gbogbo bá gbàgbé sùn ìjàlọ lè jáde lẹ́kìtì tàbí nínú yàrá lẹ́yìn ilé ajóná ṣùgbọ́n kò lè tó yẹn. ilé tí ìjàlọ soda ant tó bá wá àwọn ìjàlọ yìí o. wọ́n ti pọ̀jù ọ́n dà wá láàmú o. màá sọ àṣírí méjì. kábíyèsí. tí ìjàlọ bá wà ní ilé lágbájá lọ́ọ̀kan yìí tá a fẹ́ kó débi tá a wà màá sọ yẹn. ìkànnì yẹn. ọmọ tó bá dá wa lójú wípé kò tí ì mọ ọkùnrin tó jóbìnrin ẹ jẹ́ ká mú igi fún ẹ̀yẹn fi fàlà síwájú ilé yín kọjá ohun tí ìjàlọ bá ń fojú wọn lílọ kò ní cross. ìjàlọ tó ń dà wọ́n láàmú lọ́hùn kò ní dọ́dọ̀ tàwọn. ẹ lè ní kó fi igi kó fi pa ìlà yíká ilé kò ní débẹ̀ ẹni bá ṣe tó bá ló délé òun kò jẹ́ ká gbọ́. títóbi Olódùmarè. ìkànnì yẹn tó bá ti wá wọlé tá a wá fẹ́ kán jáde bí tí nǹkan pọ̀ tó láàárín bíi 45 minutes wákàtí kan wá jáde tán. a lọ wá bíi ike kékeré bíi stainless. ike kékeré bíi stainless. akọ òkúta ṣọ́n pé ó yàtọ̀ sí àwọn òkúta lásán. bẹ́ẹ̀ ni sà. akọ òkúta. akọ òkúta lè fi ṣe tó máa jẹ́ o. akọ òkúta. sọ pé iwájú ilé ẹ̀yìn ilé wà. stainless méjì yẹn àábomi sí ìkíní àábomi sí kejì àwa mú akọ òkúta ó lè jẹ́ bí mẹ́ta àádà sílẹ̀ àgbé sí ìkànlẹ̀kùlé ìkànléwájú ilé wọ́n máa jáde padà ní. stainless méjì sà. àwa mú akọ òkúta. báyìí ẹyọ kan fi sínú ẹ ẹgbẹ́ síwájú ilé ìkejì ẹ fa akọ òkúta sínú ẹgbẹ́ sẹ́yìn kùlé. ìjàlọ tó ti bo ilé táwọn púpọ̀ láti ṣe yìí. lẹ́yìn bí wọn náà tẹ́ bá lóṣù wà bẹ́ẹ̀ pé ẹ máa rí wọn máa jáde. fúnra ara wọn. pẹ̀lú gbọ́lọ́. kábíyèsí Olódùmarè. pẹ̀lú gbọ́lọ́. àdúrà ni ẹ máa bá ń bẹ̀rẹ̀ lọ́sẹ̀ sí bàbá ọmọdé àgbà. òkè hò àwọn náà fún mi níṣẹ́ kí n tó confirm. ṣe ẹ tún gbọ́ gbogbo nǹkan kọ́ lèèyàn mọ̀. bá mi máa ń ṣe ń gbà wà lápúlẹ̀ ṣùgbọ́n kò yá wa. ṣe ẹ ti gbọ́ gbogbo nǹkan kọ́ lèèyàn mọ̀ bàbá tún acknowledge bàbá tó fún wọn ní bàbá kan ló fáwọn níṣẹ́ yẹn lókè hò ibi tá a ti mú nǹkan ẹyọ kan ọ̀pọ̀ nǹkan tó sì kù ń bẹ̀ bàbá agbada ọgbọ́n yóò ní gbẹ̀sà láṣẹ ọba mi Èdùmàrè. mo rí i pé ẹ tún mìíràn báyìí bàbá ẹ fẹ́ gbọ̀n nǹkan ẹlẹ́fù wa nínú ọgbọ́n sísà. yes sir. ǹbá má ti mú wa ṣùgbọ́n mo mú wa ká lè nífura. mo mú wa ká lè mọ̀ pé ẹni yìí ó ṣe ṣe kó fẹ́ ṣèkà ṣùgbọ́n ká má fi ṣèkà mi ò mú wa torí àníyàn àti ṣèkà. gbogbo ẹni ọba sì fẹ́ fi ṣèkà tó. alábíàmọ kì í ṣe pé. bọ́lá ń bá ẹṣọ́ kì lẹ́sẹ̀ ohun tójú ń wá lójú rí. Olúgbé Àyìnlá Ọmọwúrà wọ́n kọ orin kan ní rẹ́kọ̀dù kan ṣùgbọ́n ẹni tí ò bá ń fi ọkàn bá orin wọn lọ ó lè má mọ àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ohun tí mo fẹ́ sọ ó wà nínú orin yẹn ó lè jẹ́ pé Olúgbé Magají wọn ò látán wọ́n kọrin yẹn wọ́n ní ìgbà ẹja wọn kì í máa darí sọ̀wẹ́rẹ́. ìgbà ẹja wọn kì í máa darí sọ̀wẹ́rẹ́ ìgbà ẹja. ewu kan ló jẹ́ wí ọwẹ́rẹ́ ká máa rí ṣọ̀rọ̀ báyìí. nígbà tí àwa wà ní abúlé a máa ń fi ewé ìpa ẹja lódò tá a bá ti já tó bá ti pọ̀ odò yẹn tó bá ti mọ́ odò yẹn a máa ń pè ní odò ìnàmọ́
tó bá ti mọ́ àwọn ẹja wọ́n máa sásẹ́ gbẹ̀gbẹ̀ báyìí ewé yẹn la máa fi bá ti fi lu ibi tí ẹja yẹn wà gangan wọ́n máa yáyà. ẹ má bínú sà ewé ọwẹ́rẹ̀ yẹn ṣe ẹ máa gbó ni. a ní gbó bí fúláwà ṣe wà yìí. bẹ́ẹ̀ ni sà. òun náà la máa já òun náà pẹ̀lú igi ẹ̀. a máa fi ṣe odò yẹn báyìí odò dá máa kò bí ẹja mi lè sáré àtúntò pàdé ẹ̀ tó bá ti kàn lára òkú nìyẹn a máa ṣa ẹja wálé. bàbá n tẹ́ ń sọ ìyẹn lè fi kó ẹja lódò nìyẹn. ewu tó wà ń bẹ tí mo ṣe fẹ́ sọ ni pé gbogbo àwọn tí wọ́n bá ní pọ́ǹdì ẹja ibi tí wọ́n ti ń sin ẹja bóyá ẹnìkan wá ṣe bí ẹkàn rò pé bóyá ewé àgbo ló lọ já ó wá ń kọjá níbi fish pond yín tẹ́ bá ti dá ewé ọwẹ́rẹ́ mọ̀ tó bá jẹ́ ewé ọwẹ́rẹ́ ẹ̀yà àdìmú kẹfọ́ ọlọ́pàá mu. ẹ dìímú tẹ́ bá rí ewé ọwẹ́rẹ́ lọ́wọ́ ẹ dìímú. Abẹ́òkúta la wà yìí. kí ló fẹ́ fi ṣe sà. láti bí lọ dé Ṣàgámù fish pond tó bá ju ewé ibi méjì mẹ́ta sí gbogbo ẹja bẹ́ẹ̀ máa kú. yàtọ̀ sí pé yóò tọrọ gbogbo ẹja tó bá ti forí kan wọn lọ. gbogbo wọn máa lọ ni. torí ẹlòmíràn ni bàbá kí ni òun kàn ní kó wá kí ní oko ni àwọn lọ jẹ́ ewé àgbo kan tó bá ti jẹ́ ewé ọwẹ́rẹ́ bóyá níjọ́ mi ń gbà tẹ́ bá wá. tí n bá tún láǹfààní àti lọ sí oko wa ní Ṣìnú máa jẹ́wé yẹn bọ̀ tàbí kí n fọwọ́ sí wà á lè fi àwòrán ẹ̀ hàn ṣùgbọ́n ó ti máa yé àwọn èèyàn ẹni tó bá ewé ọwẹ́rẹ́ ẹja ò gbọ́dọ̀ fi ara kàn tàbí inú omi tí wọ́n bá jù sí tó bá sì dàbí lọ́ra ẹja àrọ̀ kéèyàn tó practicalize ẹ̀ báàfù àbí já ewé ọwẹ́rẹ́ sọ sí. kábíyèsí ìgbà ẹja pọ́ǹkì máa dárí sọ̀rọ̀ rẹ̀ ìgbà ẹja. àwọn onípẹpẹ súpù àbí láàrin 10 minutes kẹjà yẹn pé 20 inú báàfù wọn títóbi Olódùmarè wọn kò fẹ́ pátẹ́lẹ̀ ni wọn kò máa lò kọ́ máa lò jẹun. títóbi Olódùmarè gbogbo ẹ̀yin tẹ́ ń wo fọ́nrán yìí ni mo ṣe ní ẹ mọ́ ṣíà fọ́nrán yìí ẹ máa comment ẹ mọ́ like ẹ jẹ́ lára wa lójú eléyìí tí bàbá sọ yìí mo fọlọ́run bẹ̀ yín ẹ mọ́ fi ṣèkà o torí àwọn àgbà kan nínú àwọn oníṣíàtà wọ́n á ní ẹ má rorò ọmọ ọ̀dọ̀ àgbà ẹ má rorò ẹni tó rorò yìí kó yànjọ ẹ má rorò. ìrọ̀bà lọ ogún ọdún yímíká ìjọ kan lòdì tó wá bá. báwo rẹ ní gbọ́kànlé àtẹ̀rámọ́ṣẹ́. mo ń bọ̀ ṣáájú kí n tó wọnú ètò lónìí ìjọ ti gbọ́ ń pa iléeṣẹ́ kan aṣọ ni wọ́n rán bẹ̀ bí wọ́n bá ránṣọ sí ọ lára yóò dàbí àmútọ̀run wá ni T&P Stitches ni mò ń sọ ẹ patronize wọn worldwide ni on deliver Abẹ́òkúta ni wọ́n wà bẹ́ẹ̀ bá ti dé Kent Housing Estate ẹ pè nọ́mbà T&P Stitches ẹ lọ́gán ni wọ́n yọ sí yín tí wọ́n mú yín délé iṣẹ́ wọn àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ẹ làwọn T&P Stitches ránṣọ fún tiwọn o ẹ gbọ́ instant ìjáàbù T&P Stitches wà ń bẹ̀ àbáyà ló fẹ́ rán ni kàn sí T&P Stitches ṣé bó o mọ kìmọ́ọ̀rù ẹ pé T&P Stitches wọ́n máa gbẹ́ ẹ sí yín lọ́rùn wọ́n rán kọ̀sẹ́ẹ̀tì wọ́n rán àǹkárá ábíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ T&P Stitches tẹ́ lè fi bá wọn sọ̀rọ̀ níbikíbi ìlúkìlú tẹ́ ẹ bá wà ẹ mọ̀ tẹ̀ ẹ báyìí 081 033 148 22 òun náà ń WhatsApp wọn ẹ gbọ́ wọn ń deliver nationwide ni o T&P Stitches ọlọ́wọ́n ọba mi báyìí lọ garanti wọn ìdí gan-an táwọn náà fi yanrantí inú gbogbo àwọn télọ̀ tí ń bẹ lágbàáyé káfátà. ìkan tún rè bó jẹ́ pé ayé àtijọ́ ni ẹ ti wúlò tá a bá pọnmi sínú ìkòkò inú ìkòkò tí tawíjí bá wà sọ pé àyà máa ń jẹ́ láti mú mi inú ẹ̀ bẹ́ẹ̀ni àti kàkún pé bóyá kí àrà tá a bá látẹ̀kọ́ Ẹ̀gbá tá a lọ ilé ọdún tá a bá fẹ́ kí tawíjí wà nínú omi tá a pọn sí kòkò fún àwọn bàbá torí àwọn àgbàdo tán lábúlé bẹ́ẹ̀ni àwọn náà nílé yìí o èédú la máa pọ̀jù sínú ìkòkò yẹn la máa pọnmi sí tawíjí ò ní wọbẹ̀ aju èédú sínú ìkòkò yẹn táwọn jí ò ní wọnú ẹ̀. kódà bẹ́ẹ̀ ṣí omi yẹn lẹ̀ fún 10 years ó lè máa gbẹ̀rẹ̀ pé àwa bomi àwa parí tawíjí èèwọ̀. kábíyèsí bàbá irú àwọn tó jẹ́ pé omi inú ìkòkò máa ń hun ọ̀pọ̀lọpọ̀ wá mú yìí kẹ́lẹ́ mi bá ti wá sí bá rí wọ́n jẹ́ I can't drink it tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ àbá. bàbá bẹ́ẹ̀ náà lẹ sọ kánjọ́ kan ojú inú yóò ní fọ́ tìta yóò ní rí lédè yìí oríkèéríkèé ayé yémúyémú ló máa ṣe ọ̀pọ̀ nǹkan tẹ́mi ò gbọ́ rí tẹ́ tó ń sọ lénìí wọ́n dẹ̀ ní ẹni tó ṣe báyìí tó ní ká gbà bàbá tá a bá rò pa àgbà tọwọ́ ẹ̀ tán nǹkan sì kò lékun ẹ̀ túmọ̀ sí pé ohun tẹ́ ẹ gbé sí kò gbé sínú. àgbà kì í ṣubú kí tinú ẹ̀ ó dànù. bàbá gbẹ́dógbẹ́dó kan àbí gbẹ́gigbẹ́gi kan ò lè mọ gígbẹ́ láyé kó tó wá gbẹ́nú èrè àbá ayé ò ní kóhun tó wà ń kun yín lọ láṣẹ ọba ní Olódùmarè. báskẹ̀tì kì í ṣẹgbẹ́ báskẹ̀tì. ẹ là á hàn wá. káskẹ̀tì kì í ṣẹgbẹ́ báskẹ̀tì.
ó ní di èèyàn tó ń ru báskẹ́ẹ̀tì òun ni kásikẹ́ẹ̀tì lè gbé mẹ́sìkún. yóò palẹ̀ ẹ̀ mọ́. ó sì ní kásikẹ́ẹ̀tì apẹ̀rẹ̀ ní báskẹ́ẹ̀tì. òòrè ọ ní bàbá kan òun bàbá tó ń ru apẹ̀rẹ̀ lọ́lànà yóò má ti kú iṣẹ́ nu pósí kan náà máa gbé sí. kábíyèsí òun ó sì gbé wọ́n tún pàdé. ó ní di èèyàn tó ń ru báskẹ́ẹ̀tì ní kásikẹ́ẹ̀tì yóò gbé mi síkù. mo gbọ́ kan lẹ́nu yín náà ń jọ kan bàbá kẹ́lẹ̀ wọ̀n pé gbogbo ọ̀rọ̀ yín la máa ń múlò àìsàn kan nù bàbá ẹni tá a bá gbé kòtò fòkù ẹ lálàyé ní kọ́ wọnú ẹ̀. aláìní kọ́ kò sí. àníwá ayé tí bàbá. bàbá kòtò tá a bá gbélé fòkù aláìní kọ́ kò sí. aláìní ní kílẹ̀ àti ọgbẹ́. kò ní bọ́ síbẹ̀ kó. bẹ́ẹ̀ ni kó mẹ́jọ ẹ̀. bàbá ẹ sọ̀rọ̀ kan jọ kan mo mọ̀ pé àwọn èèyàn nínú ilé wọ́n lè lọ tẹ̀sí eléyìí náà gẹ́gẹ́ iná ṣe ń lu àwọn ọgbà àtàtijọ́ tẹ́ lù wọ́n lọ́gọ ẹnu ẹ láwọn tí ń játa ẹni ṣe ẹmọ̀ kan máa ń da mi báyìí ẹ ti rántí sà wọ́n ti gbé wa. ìran ti rán létí ọ̀rọ̀ tí mo bá gbàgbé ìmọ̀ ajẹ́ kí n mọ̀. àbíyèsí. àwọn tí wọ́n ń játa. bẹ́ẹ̀ ni sà. tí wọ́n fi ẹ̀rọ játa Abísọ́lá CMS Southwark àwọn tí wọ́n máa ń játa tí wọ́n yálà ata lílọ̀ tàbí àwọn tí wọ́n fi ẹ̀rọ játa ẹ rí pé ata máa ń hù ní àyíká wọn ibẹ̀. àkọ́kọ́ ni wípé ẹni tó bá ní lọ́kàn pé tó àwọn ata tó hù yìí ó ń ṣe ìdíwọ́ ní ibi ẹ jẹ́ kó ń kú sí wọn kóun lọ gbìn wọn sóko kó ṣí 100 nínú ẹ̀ kó lọ gbìn sóko kò ní àjòlá kù. láta tó ti ń wù lọ tẹ́lẹ̀ tó wá ṣí pé kóun lọ gbìn síbòmíì. tó bá fẹ́ tí bá mi gómìnà ọmọ Dàpọ̀ Abíọ́dún bá fún ní gbogbo ajílẹ̀ ayé yìí ó dà sí kò ní wù. kábíyèsí kí ni sáyẹ̀nsì Yorùbá tó wà ń bẹ̀ sà. ẹ ṣe èèyàn ò lè máa gbádùn nílùú ẹ wá ní kó kọjá sábúlé inú ẹ̀gbọ́n. ẹ̀rọ wọ̀ dàgbà èèyàn ò lè máa gbádùn lù ẹni padà sábúlé. irú àwa yìí tá a bá lọ sábúlé lọ kíyàn ni. kò tiẹ̀ sẹ́ni wọ́n fẹ́ tààrin ìlú padà sábúlé. ẹni bá ti abúlé lọ sí ìlú inú ẹ̀ dùn ẹni tí mọ ìgbádùn ìlú bẹ́ẹ̀ ni sà bá padà sábúlé ìrònú ni tàbí wàhálà ló lè rọ. kábíyèsí. ṣùgbọ́n tí a bá ṣí ata yìí ata tó ti wù yìí bẹ́ẹ̀ ni sà tí a ti pèpè àbí tá a fẹ́ lọ gbìn sí tá a bá ti gbìn sí ibẹ̀ tán tá a bá ṣe lẹ́ẹ̀mẹ́ta ó máa hù gbogbo ẹ̀ ló máa sọ báyìí. tá a bá yá sí lẹ́ẹ̀mẹ́ta bíi pẹ́pẹ́yẹ. ọ̀dà kó o tó fi fọ́nrán ẹ̀ síta tó bá fẹ́ tẹ̀sí ẹ̀ o gbọ́dọ̀ ti ní àwọn tó ń játa. bẹ́ẹ̀ ni sà bí akínní lọ wá ọ̀nà méjì bóyá kan lẹ́gbẹ̀ẹ́ lé bí kan lẹ́gbẹ̀ẹ́ bí gbé sí apá bí ṣe hà sílẹ̀ mẹ́ta ìtapá abílẹ̀ má ṣe hà sí títapá bí ìbáwò kòkò ní hù. pé tá a bá ṣí ká ṣí lọ́nà méjì báyìí ká gbìn kan sápá bí ká gbìn kan sápá bí ká ṣe àhàhà sí kan. ṣe sápá bí ṣe hà lẹ́ẹ̀mẹ́ta sí ilé ìfilẹ̀ bẹ́ẹ̀ kò lè tó kẹta yóò jóná. kò lè tójọ́ kẹta yóò jóná. ilé ìyàdẹ́ máa jayé orí ẹ̀ lọ n tó ṣe sáré practicalize ni. ó dọwọ́ ẹ̀yin játajàta ayé. sọ pé apart from giving you the theory. yes sir. I've giving us the practical aspect of it. gbìyànjú ewu. bàbá n ò ní béèrè nǹkan kan mọ́ lẹ́yìn eléyìí àfi tẹ́ bá fún wa lókun. bàbá ẹ sọ nǹkan kan sà mo ti ṣàdéhùn fáwọn èèyàn mi n ò ní béèrè nǹkan kan mọ́ a tún máa sọ di ijọ́ mi ni. bàbá ẹni lórí ètò yín ẹni àwọn èèyàn fẹ́ lọ kó oyin ẹ wá ń sọ oúnjẹ yẹn pé wọ́n ṣẹ̀ wá ń wọta pólì wọ nǹkan kan pé kò le tó yẹn kódà eléyìí lè má wọṣọ tí ó sì wọ ibi tó yí wà tí ó lọ kó kíní afárá ẹ̀ bàbá mi ní atápá ń tó yìn mo wá gbọ́ lórí ètò ẹni kò le tó bẹ́ẹ̀ sáyẹ́ǹsì Yorùbá ẹ̀ wà. sáyẹ́ǹsì Yorùbá ẹ̀ wà bí ọgbọ́n àwọn àgbà ọba tí ìyípadà ságọ̀. ẹ máa gbáradì ẹ̀yin tẹ́ fẹ́ fọ́lé oyin. nígbà táwa wà lábúlé bá a ṣe máa ń ṣe wàá rí wípé tó bá ti fi fọ́nrán ẹ̀ síta àwọn èèyàn kọ́mẹ̀tì ń pa ẹ̀ ọ̀rọ̀ tá a máa sọ tí ó padà wá dìtìjú ká má òṣòkò sọ. tí a bá fẹ́ lọ sí ibi tí oyin wà either for the purpose of pé kóyin má ta wá tàbí pé a fẹ́ lọ kó wọn nínú ògì láti ìjọba àwàjì máa ń ṣe àti wábi tí ọ̀gẹ̀dẹ̀ wà ọ̀gẹ̀dẹ̀ yálà ètò ń sọ lẹ́wọ̀n kan àbẹ́ ọ̀gẹ̀dẹ̀ yẹn lè dárò fáì láti tán àti ra ẹ̀kọ́ eléwé kan dání ẹ̀kọ́ eléwé tá a rà dání yìí àwa yọ kù nínú ewé tó wà ọ̀gẹ̀dẹ̀ tá a gé yìí àwa fi ẹ̀kọ́ yẹn sí lé lórí àgékù yẹn. a lè sọ ewé yẹn nù tẹ́ bá máa padà wá bóyá lẹ́yìn wákàtí kan tàbí wákàtí kan àbọ̀ ọ̀gẹ̀dẹ̀ yẹn á ti gbé ẹ̀kọ́ yẹn sókè ẹ̀kọ́ yẹn gbọ́dọ̀ ti yíbọ́ bó ṣe yíbọ́ yẹn la máa wá sọ sínú
garawa omi tá a ti bomi sí àwa fọ tá a bá dé ibi tí a fẹ́ kó yìí a lè fi omi ẹ̀ ṣanra tàbí ká kí ọwọ́ bomi ká máa wọ̀n àwọn yẹn máa jáde ní wọ́n máa fò lọ́nà. bàbá kéèyàn fi ṣanra yẹn ló dáa torí tẹ bá ní ẹ̀wọ̀n ọ̀bá ìta náà àwọn wo ló wọ́n omi sí wa lára ẹ bá yíjú padà wá. ajá ò ní rójú ẹkùn. kàbíyèsí ajá ò ní rójú ẹkùn ó kùn. wọ́n máa lọ tí wọ́n ni a máa fi kó oyin ewé kan sì wà tá à ń pè ní ewé ìròyìn ní ìmọ̀ ó máa ń green báyìí. ewé ìròyìn wọ́n máa ń rùn bíi pákó ó lè lórúkọ mi ṣùgbọ́n lágbègbè ìgbà bí mo sọ yìí ewé ìròyìn la máa ń pè ó máa ń green igi ẹ̀ máa green ewé ẹ̀ náà máa green. kàbíyèsí. a máa ń rùn papọ̀ nígbà tá a lábúlé ewé ìnà tá a bá já tutù ẹ̀ tá a kó sínú omi tá a gbó a lè fi ṣanra a lè wọ́n síbi àyíká ibi tí oyin bá wà ó lè jẹ́ pé tí oyin bá ń kùn nígbà míì bóyá ń bolé káàkiri bákan méjì ni a lè bú omi dì wọ́n nínú garawa síta ògbẹ́ngbẹ́ wọn nìyẹn tí ò bá jẹ́ oyin tọ́rọ́ níṣẹ́ bá bú omi dì wọ́n wọ́n lè ṣùgbọ́n tí omi yẹn bóyá ló pé wọ́n ṣe ń fi ìyẹ́ kan tí wọ́n mọ omi wọn lọ nìyẹn wọn ò ní yà láti ta ni ṣùgbọ́n tí a bá wá bu omi sínú garawa tá a wá gbé ewé sínú oyin ò ní yà díẹ̀ ibi kan máa ṣe yún bóyá ìtọ́rọ ń ṣẹ́ kó lọ tàyàn ní kíní kan kò ní wọ́ bẹ̀. wọn ò ní yà díẹ̀ kábíyèsí bàbá ikú ò ní kọ́ nípa yín bẹ́ẹ̀ ni ẹni ó gẹ́ràn ẹja tó wà lódò kò ṣeé pa tán. bẹ́ẹ̀ ni ọlọ́run járe pẹ́sà tó gbogbo ẹ̀yin adéfẹ́ tiwa gbogbo ẹ̀yin olólùfẹ́ kan ní Adéyínká Àyìndé live ikú ò ní pa yín ojú tẹ fi ń wò wá ò ní fọ́ ẹsẹ̀ tẹ fi jókòó ò ní rọ ọwọ́ kan lẹ fi ń kọ́mẹ́ǹtì sí àláìkì ayé ò ní gé yín lọ́wọ́ wọn ò ní amputate apá yín ọ̀rẹ́ ni apá ẹ̀ bá ti gé lókè kòròfo ló tún kù ọpọlọ yóò ní di kòròfo bàbá gbogbo bí mo ṣe máa ń ṣe tó máa ń wù mí látọkàn ni pé ẹ bá ń fẹnu àṣẹ àgbà yín ṣàdúrà fún gbogbo ojú tó ń wò yín tó ń wò mí àti fún gbogbo ojú tó ń wò mí àti yín pátápátá tí wọ́n jẹ́ olólùfẹ́ wa bàbá àwọn tí wọ́n máa ń confirm ọ̀rọ̀ yín àwọn tí wọ́n máa ń ṣègbélárugẹ ètò wa àwọn tí wọ́n máa ń dá sétò wa àwọn tí wọ́n máa ń kan sáárá sí wa bàbá ẹ bá ń ṣàdúrà fún wọn àti gbogbo nǹkan ní wa sà. ojú tó bá ti rókun rọ́ṣà ó tí kò lójú tí ó lè rọ́gbàrà kókó wọnú. kábíyèsí. mo kí gbogbo ẹ̀yin tí Ọlọ́run gbà fún. àkíyìn o. Ọlọ́run ní gbà fún yín. ṣe. mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà. àkíyìn. mo kí gbogbo ẹ̀yin ajúnilọ tẹ́ farapamọ́. tó. tẹ́ ẹ̀ jẹ́ kí àwọn èèyàn mọ bẹ́ẹ̀ ṣe tó. kábíyèsí. mo jẹ́ kí àwọn ajúnilọ wọ́n torí àrífín wọ́n jẹ́ káyé ọmọ báwọn ṣe wà torí ajúnilọ mi tí ò bá yá jẹ́ kán mọ bí ó ṣe wà wọ́n bá kọlù tó dá sẹ̀ríà wọ́n ní àbàbà ń gbà wọn mọ̀ bẹ́yìn ni. bí bàbá wa lákè bá ń lọ tí wọ́n máa fún sàrín tẹ̀lé bàbá tàbí kán máa ní oníkàkà kábíyèsí sọ pé ẹlòmíín lè fẹ́ rí bàbá wa lákè fún. bẹ́ẹ̀ni yóò ti rí orí adé fi tọ́kọ́ sọ pé òun mọ̀ pé bàbá ni kò kí gbogbo àwọn tí wọ́n wà ní sọ̀rọ̀ yìí. àkíyàn. gbogbo ẹ̀yin tẹ́ ń nífẹ̀ẹ́ Adéyínká Àyìndé ẹ ṣeun ọmọ ìyá ilé kọlọ́jà gbangba kábíyèsí Ọlọ́run á nífẹ̀ẹ́ yìí náà àmín ọmọ tí yín náà lógo àmín arógolo àmín ayé ò ní pa ọmọ yín lẹ́kún àṣẹ o àgbẹ́kẹ̀lé yìí ò ní já sásán àṣẹ gbogbo ẹ̀yin tí ẹ wá ń wo ètò ẹ̀ ojú yín ò ní fọ́ o àṣẹ ojú ebolo kì í fọ́ ojú yín ò ní fọ́ àṣẹ ojú ẹ̀dọ̀ kì í fọ́ àṣẹ ojú yín ò ní fọ́ àṣẹ o ojú fùpá kì í fọ́ kó má rí ìràn tàn mọ́lẹ̀ ojú yín ò ní fọ́ àṣẹ gbogbo ẹ̀yin tí ẹ wá nífẹ̀ẹ́ àwa náà gbogbo ayé ò lè fẹ́ ni tán gbogbo ẹ̀yin tí ẹ wá nífẹ̀ẹ́ àwa náà Ọlọ́run á nífẹ̀ẹ́ yín àṣẹ o á nífẹ̀ẹ́ gbogbo dúkìá yín àṣẹ o gbogbo ẹ̀yin tí ẹ sì nífẹ̀ẹ́ wa tó Ọlọ́run á yérò ọkàn yín padà Ọlọ́run ọ̀rọ̀ yìí lọ́kàn torí bọ́lọ́run ò rọ̀ mí lóyè mo rò pé nìkan lè rọ bẹ́ẹ̀ ni ohun tí Ọlọ́run ó sì fi rọ̀ mí lóyè èmi ò ní ṣe àbí ṣe bọ́mọdé bá mo ṣáà lọ ó kú àlọ́ yìí ṣáà ó máa ń kú ọmọdé lórun ni. kábíyèsí òun lẹ́yìn àgbà sọ pé ohun téèyàn fi ju ọmọdé lọ kì í fi hàn ẹni bó bá fi hàn kò ní mú ilé lọ́wọ́ bó bá mú ilé lọ́wọ́ kò ní kọ́ bí ó ti lò bó bá kọ́ bí ó ti lò bàbá ó kù sọ́wọ́ tiẹ̀ náà nílé. ó bá kọ́ bí ó ṣe lò níjọ́ tó bá yíwọ́ ṣé o pé gbogbo nǹkan táwọn ọmọ ló kọ́ ni ò lè yíwọ́. kábíyèsí àní wáyé tí láṣẹ ọba àmì ẹ̀dùn ẹ bá ń darúkọ yín lẹ́ẹ̀kan sí gbogbo àwọn ará lówó yìí. gbogbo yẹn mọ̀ sí ọmọdé àgbà gbẹnu rédíò òun yàn mí o akémàjọ ni mí ọmọ ajégbé orúmọ̀júgbẹ̀ kẹrù ní ìsinmi ẹ̀kọ́ gbọdọ̀ sí. ṣe níyàn orílẹ̀ nù. kábíyèsí lórí àṣà ni bàbá tó bí ń lọ́mọ lórí àṣà ọlọ́mọjọ bí ara orí wù àṣà lè yẹ bí ẹni tí ẹni òróbìnrin bí ogún bí ọgbọ̀n sí bẹ́ẹ̀ lé bàbá tó bí yín lọ́mọ. tó ìtòkú erékè ọjà nìyá àti ilé ogun àti fèrè gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ bọ́tẹ̀jà ogun jàjà bọ́jà tòkù ìtòkù ni wọ́n ti ń ta owó pa
ibẹ̀ náà ni wọ́n ti ń ta owó gbàálẹ̀. kábíyèsí bàbá. àti owó pa àti owó gbàálẹ̀. ọ̀dọ̀ àwọn ìyá mi tó kù wọ́n ti ń pàdé. àdìwá wá ku ohun tí kálukú wá rà ọlọ́run ló wà mọ̀ tí kálukú. ọlọ́run jẹ́ ààrẹ ilé bí máa ṣe mi ò ní ṣèkà. ẹ̀mí náà ní bá wọn ṣe kà láyé. Adéyínká Àyìndé ọmọ ìyá Elépo lọ́jà Gbàngbà ló kọ tèmi ń jẹ́. a tún máa kàn sí bàbá a tún máa gbà nǹkan lọ́wọ́ wọn. kábíyèsí bàbá àdìwá ayé tì ẹ ṣe ó dẹ̀ dìgbà mìíràn.